láì ní gba àsìkò ara wa púpọ̀. Tí èèyàn bá wà láyé àgàgà wà fáà, àwọn kankan máa ṣẹlẹ̀ tí èèyàn bá ti mọ̀ nínú ayé kò ní dààmú púpọ̀. Abul Hasan al-Shazali wọ́n sọ ní ọ̀rọ̀ wọn radiyallahu anhu, ó ní la yakmalu alimun fi maqamil ilmi hatta ibtala bi arba'in. Ó lè yàn ní pé láàfáà kún ó pè yàn láàfáà, ká tó lè pè yàn láàfáà nǹkan mẹ́rin gbọ́dọ̀ pín sí ilá, ó gbọ́dọ̀ máa ṣe nǹkan mẹ́rin. Ó ní àkọ́kọ́ ń bẹ̀, ó ní fa inna as-sabra ala zalika ja'alahu Allahu imama yaqtadi bihi. Gbogbo ẹni tọ́lọ́ ń bá ṣe nǹkan mẹ́rin yìí fún, Ọlọ́run ó ṣe ní ìmáàmù, yóò ṣe láṣáájú tí àwọn èèyàn máa wo àwòkọ́ṣe rẹ̀. Gbogbo ẹni tọ́lọ́ ń bá ṣe nǹkan mẹ́rin yìí fún. Nǹkan mẹ́rin náà, àkọ́kọ́ ń bẹ̀ òun ni pé kí ọjọ́ sí pé kó gbójú kúrò min shamatatil a'da'i, níbi ìfẹnugún àwọn ọ̀tá, níbi àwọn ọ̀tá gbogbo tọ́ta máa ń sọ nípa ẹ̀. Torí pé bọ́ta bá wà kò sí nǹkan kan tó lè máa ṣe lójú wọn. Gbogbo tí ó ń ṣẹlẹ̀ sí bàbá Mudiru Markaz kò sí nǹkan kan tó fa tayọ wípé ọ̀tá pọ̀. Ọ̀tá tí wọ́n wá jogún yìí, wọ́n jogún ọ̀tá, àwọn náà tún lọ́ta tiwọn. Wọ́n jogún ọ̀tá bàbá Sheikh Adam, àwọn náà tún wá lọ́ta tiwọn. Àkọ́kọ́ nù, èèyàn wá ṣe sùúrù, bí èèyàn bá ṣe sùúrù kò lè rọ́nà lọ. Wa malamatul asdiqai, àwọn ọ̀rẹ́ àtàwọn alábàáṣe, àwọn náà máa bú ẹ nígbà tó bá ti jù wọ́n lọ, tọ́lọ́run bá ti gbé ẹ jù wọ́n lọ, tọ́lọ́run bá ti ní ọ tayọ àwọn ẹgbẹ́ rẹ àbáwọn ọ̀rẹ́ rẹ, àwọn náà máa bínú rẹ, wọ́n máa bínú rẹ. Nǹkan mẹ́rin ta ni yóò ṣẹlẹ̀ sí gbogbo ẹ̀dá tó bá ti fẹ́ jẹ́ aṣáájú láyé, òun nìyẹn. Wa ta'anul juhal, àti ìfẹnugún àwọn aláìmọ̀kan. Àwọn aláìmọ̀kan náà wọ́n máa sọ̀rọ̀ tí wọ́n ní mímọ̀, tó jẹ́ sí pé tí wọ́n ń sọ, tí bàbá Mudiru Markaz ń sọ òye wọn, wọ́n máa fi ara ni wọ́n máa sọ̀rọ̀ tí ò dá sí wọn. A lè fẹ́ irú ẹ̀kú. Ìtọ́wà burú jù òun ni hasadul ulama yìí, òun ni ìpẹ̀gàn àwọn àfáà. Àwọn àfáà máa pẹ̀gàn ara wọn bọ́lọ̀ ń bá ti ní kẹ́nìkan yọjú ra wọn lọ. Ẹ dákun, nínú gbogbo tí ń ṣẹlẹ̀ nínú ayé, àwọn kan gbéra wọn sórí nẹ́ẹ̀tì, wọn yìí tẹ̀ sáfà. Wọ́n kó ìmáàmù bọ̀ wọ́n kó Al-Qur'an síwájú, wọ́n sì tún gbé Sahihul Bukhari síwájú. Wọ́n wá ń tú Al-Qur'an lódì fáwọn èèyàn, bí kí wọ́n mọ̀ pé ànábì fẹ́ Aisha lọ́dún 6, pedophile ànábì. Gbogbo àwọn ọ̀rọ̀ tí ò dáa ni wọ́n sọ lórí net. Wọ́n tún máa wá pè wọlé tí wọ́n máa ń ṣe live lọ́wọ́ pé àáfàá tó bá fẹ́ takò àwọn kó gùnkè wá, kó wá takò wọn. Ààrẹ àáfàá kankan kó takò wọn. Wọ́n bà ẹ̀sìn jẹ́, wọ́n tú Kùránì bó ṣe wù wọ́n. Wọ́n sọ tí ò dáa, bí kún pé ère ń bẹ nínú Kaaba, Allahu yẹn Ọlọ́run ère ni. Gbogbo àwọn ọ̀rọ̀ tí ò dáa bẹ́ẹ̀ à ń gbọ́ lẹ́nu àwọn aláìmọ̀kan. Àwọn aráàfáà kankan kó jáde kó takò wọn ju káàfọ́ máa takò àfa ẹgbẹ́ ẹ lọ. Ṣé nítorí pé àwọn wá fíwàs, àbí nítorí pé àwọn wá owó monetization náà ló fà á tí ń jẹ́ máa ṣe gbogbo ní tẹ́lẹ̀ ṣe yìí? Kò wá síbẹ̀rù Ọlọ́run bí ọ̀rọ̀ tá à ń sọ mọ́. Èyí tó kù níṣẹ́ ni pé ká máa pẹ̀gàn ara wa, káwa fọ́ máa búra wa, ká máa sọ tí ò dá síra wa. Bàbá Mudiru Markaz all the time ká máa sọ̀rọ̀ tí ò dá sí wọn, ká máa tọ̀rọ̀ tí ò dá sí Sheikh Adam. Ìgbà la fẹ́ ṣe lè dá. Ìgbà tí mo sọ̀rọ̀, àwọn kan ń sọ̀rọ̀ wípé àwọn kan ń bú wa,
gbogbo tó ń wúyà àwò kíá la nakhafu lawmata la'im a bẹ̀rù pẹ́ni kó bù a ìtọ́ àbá ti mọ̀ pé a wà lórí òótọ́ kò sí tó kàn á pẹ̀lú gbogbo yẹn. wọ́n tó epo rí nẹ́ẹ̀tì lọ ń wà all the time òun wà lórí social media all the time torí owó monetization ọ máa fà wá wéwọ bí ọ̀dọ̀ ti rí mi bẹ́ẹ̀ ó ní rí mi kí n jáde tí n bá jáde I come for a purpose. Mo wá ní tìtorí ìdí kan mo fi wá láti sọ̀rọ̀ mi ò sínú àwọn tí ń bá yín wà lórí social media torí owó monetization. Ìwọ tẹ́bi ń pa tí wọ́n ń wá wọ arébi pa àfáà wọ́n ló ń wà lórí social media all the time 24 hours torí kó ba lè ní viewers. Níjọ́ tí o tí ì sí social media làwọn tí ń ṣe nǹkan láyé sì ti mà wá. So gbogbo èyí tó ń da ẹnu ẹ láàmú yẹn àwòrán ẹ àmọ́ èyí tó bá jẹ́ òótọ́ àwòsọ. Ìwọ kan ní táwọn sọ àwọn aláwọ̀ ọbẹ̀ nìkan jà no àwọn tó máa ya fọ́tò ẹ ò ní gbowó rárá wọ́n sápamọ́ jẹ́ ń yà ni kò ń ṣe pààrọ̀ ìbèbí ní nǹkan tó máa stress ara wa mọ́ ṣé ti yẹ dáa kan sọ fún ẹ ni pé ẹ wá content míì ṣe àwọn nǹkan tẹ́ ẹ máa tún ṣe ní Islam pọ̀ ju kẹ́ fèsì ẹnìkan lọ ẹ máa ní ó búṣà látọdún wo gbogbo gbà ẹ ṣàwọn kankan láti máa sọ nípa mùdírù ẹ sọ nǹkan míì náà àwọn èèyàn nídìí láti pé kẹ́ ṣe wá sí fún wọn àwọn èèyàn nídìí ọ̀rọ̀ Ọlọ́run lẹ́nu yín ìyẹn láti kẹ́ ẹ máa ṣe kò ń ṣe pé kẹ́ wá takútẹ nìkan torí pé ń bá sọ̀tá hasadul ulama yìí ètò burú jù ní ẹ̀gàn àwọn àfáà ìfẹnugún àwọn àfáà torí pé nìkan bá ti ga jù yín lọ ẹ mọ̀ bínú ẹ bẹ́ẹ̀ tí ń bínú Markaz ẹ bínú Sheikh Adam ẹ sọ̀rọ̀ tí ò dáa. A tún ara wọn juhal tánul juhal àwọn tó pé aláìmọ̀kan ni wọ́n tí wọ́n mọ̀ kankan ti Vietnam àwa ti ń kéwú ṣáájú kó tó bí ọ and we are still learning títí di sin I'm a graduate inshallah a doctor ankori inshallah so rò pa kan jókòó síbi you think we are playing here we are not playing à ń ṣe nǹkan lọ ni à ń sì ń kẹ́kọ̀ọ́ lọ ni ìwọ ló mọ wàhálà tó kó rẹ sí so ìwọ tó wàá mọ nǹkan kan kó máa dá sọ̀rọ̀ àwọn onímọ̀ yóò náà ń try láti jẹ́ kó mọ̀ wípé bí báyẹn kọ́ ó mọ nǹkan kan wàá kàn jókòó bí mákàjì ìfèyí kọ́gbọ́n wà ní òun sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ àwọn àfa wàá máa bú mùdírù all the time wàá máa pé mùdírù kèfèrí kí ló fẹ́ fa gbogbo yẹn sọ́dọ̀ ní ká máa kàfàrà ara wa ni Al-Qur'an sọ ba'da a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim ó ní la yasharu qawmun min qawmin asa an yakunu khayran minhum wala nisaa min nisa'in asa an yakunna khayran minhunna ó ní la yasharu qawmun min qawmin ìjọ kan gbọ́dọ̀ fi ìjọ kan ṣe yẹ̀yẹ́ o wala nisaa min asa an yakunu khayran minhum bóyá tó fi ṣe yẹ̀yẹ́ òun lóore jù Ọlọ́run wájú Ọlọ́run ilé kéwù kan gbọ́dọ̀ máa bú lé kéwù kan bóyá lé kéwù tó ń bú òun lóore jù lé kéwù yín lọ níwájú Ọlọ́run èèyàn kan gbọ́dọ̀ máa bú èèyàn kan bóyá ni tó ń bú yẹn bóyá ó ju Ọlọ́run wájú Ọlọ́run àtà mùdírù tún sí kí ẹni tó ń fi wọ́n sí ẹ̀yẹ lẹ́yìn àfáà tá Nábì sí ní la tazharu sabatata bi akhika fa yu'afiyahu Allahu wa yabtalika ó ní mo fi ọmọ ẹ̀yà rẹ̀ sí ẹ̀yẹ ohun torí pàdánwò kan bá o kọ́lọ̀ máa kádánwò náà kúrò lára rẹ̀ kọ́ máa fi dán o gbogbo ẹni tẹ́ ń fi mùdírù sí ẹ̀yẹ àbí tẹ́ ń bú mùdírù àdánwò tí ń bẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ sí mùdírù tọ́lọ̀ ti yọ wọ́n kú ń bẹ̀ yìí kò sí ọ̀bọ̀ sí ọ lórí tọ́ra Nábì ló ti sọ ma yantiqu anil hawa in huwa illa wahyu yuha ẹjá bẹ̀rù Ọlọ́run ọ̀nà tá a gbà lè fi tún ẹ̀sìn ṣe pọ̀ sọ̀rọ̀ àwọn tí ń jìyàn gbé àwọn tí wọ́n kidnap sọ àwọn tí ń ba tèèyàn jẹ́ sọ àwọn àfáà náà la máa takò ara wa sáwa ni wọ́n ní á ṣe wáàsí fún ni àbí ká ṣe wáàsí fún àwọn tí wọ́n mọ̀ ká jẹ́ kí wọ́n mọ̀
ẹ bẹ̀rù Ọlọ́run torí bẹ́ẹ̀ Ọlọ́run ní la yasaru qawmun min qawmin asa an yakunu khayran minhum gbogbo àwọn tí wọ́n wá máa kéwú tún ẹ sáfà wọ́n wòran wa pé báwo làwọn àfáà ti ń ṣe yẹ tẹ̀ fẹ́ jí kí Islam náà kó sú àwọn èèyàn ẹ̀rọ àfáà mi yọ̀ọ́sẹ̀ ni wúwọ́ bí apá ajá tí mùdírù yẹn ti tán lẹ́nu àfáà Ọlọ́run ní la yaskaru qawmun min qawmin asa an yakunu khayran minhum wala nisa'un min nisa'in asa an yakunna khayran minhunna Ọlọ́run ní obìnrin kan gbọ́dọ̀ fóbìnrin kan sí ẹ̀yẹ́ o báyọ̀ obìnrin tó ń fi sí ẹ̀yẹ́ òun lóore jù Ọlọ́run wájú Ọlọ́run la talmizu anfusakum ẹ má búra yín o ẹ má fi ọ̀rọ̀ tí ọ̀dà ránṣẹ́ síra yín o àtẹ̀lọ́rọ̀ Ọlọ́run mà wala tanabazu bil alqabi ẹ má sọ̀rọ̀ ayín ló kọ tẹ́ ẹ̀ jẹ́ ẹ má pera ayín ló kọ tẹ́ ẹ̀ jẹ́ àyà Kùránì ni o Ọlọ́run ní bisal ismul fusuqu ba'dal iman èyí tó burú jù ní kẹ́ ẹ máa tún máa pe ẹnìkan ló kọ bòkì lẹ́yìn ìgbà tẹ́ ẹ ti pera yín ní mùmíní ìwà mùmíní wo lọ́wọ́ kú lára àwọn àfa àmọ́ báyìí ojú kan ń gbà wá tì orí nẹ́ẹ̀tì wọ́n fi ilẹ̀ fún wa àwọn kírísítẹ́nì fi wúlẹ̀ fún wa àárí kírísítẹ́nì kan kọ́ wá jáde kọ́ mọ bú àwọn kírísítẹ́nì ẹgbẹ́ àbílérí ẹ̀sìn kírísítẹ́nì kan kọ́ mọ bú kírísítẹ́nì ẹgbẹ́ àárí àwọn àfa yìí náà ni wọ́n bá ti sí nẹ́ẹ̀tì báyìí kẹ́ ẹ taná sójú báyìí ìsọkúsọ torí pé òun wá fi wá sí. ó sì rántí ìjọ tó pàdé pẹ̀lú Ọlọ́run